bọ́mọ ẹni bá dára ó yẹ ká wí, bọ́mọ ẹni bá sunwọ̀n ó yẹ ká rò, bọ́mọ ẹni bá ṣoríire ó yẹ ká polongo. Àwọn àgbà bọ̀ wọ́n ní ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká mọ́lẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì. Òun ló dífá fún Ọ̀túnba Jìmí Adébísí Lawal, ẹni tí ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà Ọ̀gbágbákejì àti Àwùjalẹ̀ Akilẹ Ìjèbú fi joyè Olóòtú Ìfọ rẹ̀ àti Ajírọ́ba Akilẹ Ìjèbú ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2023. Bẹ́ẹ̀ náà ni ọba wá fi aya Ọ̀túnba Jìmí Lawal, èèyàn Hajia Mariam Lawal, jẹ oyè yèyélúà gbogbo Akilẹ Ìjèbú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ládéládé, lóyèlóyè àti ọ̀tọ̀kùnlú ìlú ni ó péjọ sí ibi ìwúyè náà. Ọ̀túnba Jìmí Lawal jẹ́ ọmọ bíbí ìlú Ìjèbú Òde tó kẹ́kọ̀ọ́ gboyè nípa ìtọ́jú owó. Ó sì jẹ́ ọ̀jọ̀gbọ́n amòfin tí ó gbayè láti Áfíríkà títí dé Europe àti North America. Oyè àmọ́rí o, àṣẹ.